Hello, beautiful people. My name is Princess. This is Yoruba American comedy. It's all about counseling, adverts, culture, and broadcasting news. Today, Saturday, what I have for you is about the name of our kings, Ekiti kings' names and their title. Excuse me, what is something channel yìí is Yoruba American comedy. À ń pààyàn lẹ́rìn, àmúnú èèyàn dùn torí àwọn èèyàn wa tó yẹ pé bóyá ọkọ wọn sí ní tàbí tí wọn tí ì lọ́kọ, tàbí tó yẹ pé ọkọ jìnnà sí wọn, tàbí ọkọ ti fi wọ́n sílẹ̀, tàbí ìyàwó ti fi wọ́n sílẹ̀, tàbí arúgbó tó jẹ́ pé ọmọ ẹ̀ wà lókèèrè tó fi máa ronú. Ẹ jẹ́ bá mi gbé Yoruba American comedy sí, ó máa pa yín lẹ́rìn rẹ́rìn ẹ̀ gbàgbé sọ̀rọ̀, gbàgbé ìrònú lórúkọ ẹ̀ jẹ́. So ní ọjọ́ mẹ́jọ lọ́jọ́ Saturday la máa fún yín ní ètò ìyẹn ní Yorùbá good morning Yorùbá, good morning Yorùbá, good morning America, good morning London, good morning Nigeria. Wọ́n ṣe káàkiri jákèjádò gbogbo àgbáyé, ṣùgbọ́n àwa Yorùbá àti ní good morning Yorùbá. Ìdí ẹ̀ ni la ṣe gbé ètò yìí kalẹ̀ láti fi gbara wa níyànjú, láti múnú gbogbo ọ̀pọ̀ ènìyàn dùn wípé àwa náà a mọ̀ nípa ẹ̀. A máa sọ̀rọ̀ nípa culture, a máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó bá lọ nílẹ̀ Yorùbá, oúnjẹ tá à ń jẹ, èdè wa, aṣọ tá à ń wọ̀, gbogbo ẹ̀ láti mẹ́nu lé nìkọ̀ọ̀kan. Ṣùgbọ́n Èkìtì ni mo kọ́kọ́ lọ, Èkìtì mo lọ ní ìjẹ́ẹ̀dógún, Èkìtì náà ni mo lọ ní ìjẹ́jọ, Èkìtì ni mo tún lọ lénìí. Àwọn nǹkan tá a sọ ní ìjẹ́ẹ̀dógún nípa èdè, ìta sọ ní ìjẹ́jọ nípa àwọn nǹkan tá à ń lò, àwọn oúnjẹ tá à ń jẹ, àtàwọn nǹkan tá à ń lò bá ṣe ń pè wọ́n. Ṣùgbọ́n lénìí mo fẹ́ sọ̀rọ̀ nípa a sọ̀rọ̀ nípa oríkì náà níjẹjọ, bẹ̀tà tún fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ àwọn bàbá wa, àwọn ọba wa nílẹ̀ Èkìtì. Tábà tí wá ṣe délé ìtàn lẹ́kìtì, ló bá di ijọ́ mẹ́jọ àwa lọ sí ìlú mìíràn, bóyá Ọ̀ṣun ni bóyá Ọ̀yọ́ ni, màmá jẹ́ kẹ́ máa gbọ́. Ṣùgbọ́n lẹ́nu orúkọ ọba ni ìyẹn Àbámi o, nǹkan òwúrọ̀ o, aago 3 lẹ máa wà lọ́dọ̀ yín sìn ní Èkìtì. Àwa wà láago 9 ní bíbá, ìyẹn okùn Àbámi o, kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o, ìrùkẹ̀rẹ̀ àádọ́kín ni o, ìgbà ọdún kan ni o. Ẹ máa pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa, ẹ fèrègì jobi, ẹ fọwọ́ párú. Àwọn ọmọ yín náà àpẹ́ fún yín o, àpẹ́ ẹ̀ ní gbé wa sí lójijì lágbára Ọlọ́run. Àwa náà, ẹ̀yin náà ẹ jẹun wa títí pẹ́ títí dojú alẹ́ yín o. Ìyẹn ni mo ní kí n kọ́kọ́ kí yín, torí mo gbọ́dọ̀ kọ́kọ́ kí yín gẹ́gẹ́ bí ọmọ ọba. Àbámi o, mo gbóṣùbà yín o. Èmi ọmọ rí princess ni o, yes, ọmọ rí lẹ́kìtìkété, àtàpá tó tán mẹ́ Èkìtì ní, apá ọ̀tún mi, apá òsì mi Èkìtì ní. So I'm so happy to be your daughter. So bó ṣe jẹ́ ní ẹ̀yin bàbá mi lénìí, mo fẹ́ kẹ́ gbà mí láàyè, mo fẹ́ sọ̀rọ̀ nípa yín ẹ̀yin bàbá mi, ìyẹn orí adé kété o. Ṣé ti jíjìn yán lónìí rẹ̀? Ṣé ọ̀yà mi ọtí gúnyán pé ìwọ kò jẹ́rìí wọn yà bá mi? Mo jẹ́rìí ríran àti agúnyán kàti gbé sínú inú igbá, àyà mú kèlèlé lórí bẹ́ẹ̀ tó ti máa ń gbóúnjẹ bá nìyẹn. Wọ́n bá ti gún yẹn wọn tán, wọ́n á tún wá sùkàn rògbòtò, wọ́n á tún fi lé lórí. Ìyẹn ló bá máa kọ́kọ́ jẹ tó fi máa ṣàdúrà fún wọn. Ìyẹn ni tó mo rí adé nínú abọ́ idẹ, tàbí nínú igbá, tàbí nínú àwo. So lénìí ẹ̀yin bàbá mi, inú mi dùn láti bá yín sọ̀rọ̀ torí ọmọ yín ni mí. Yes, mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí láyè, kẹ́ tẹ́wọ́ gbà mí o. Ẹ bá ti rí mi báyìí, kí inú yín máa dùn ni, kí n súre akò mí. Orúkọ yín ni mo fẹ́ dá lénìí, àwọn oyè tẹ máa ń jẹ tẹ bá ti dórí àpèrè nílẹ̀ Yorùbá, pàtàkì jùlọ lénìí ní Èkìtì. Ǹjẹ́ mi kọrin kò yín kí n jẹ́ wọ̀nyí ọmọ bá rí ní ìṣe. Ìpèlú náà mọ̀ bá bá ire, ìpèlú náà mọ̀ bá ire, adé orí ọba ìjù ìyàjọba ìpèlú òye. Ìpèlú náà mọ̀ bá bá ire, ìpèlú náà mọ̀ bá bá ire, adé orí ọba ìjù ìyàjọba ìpèlú òye. Yeah, you know I make you happy, daddy. Yes, èmi ọmọ yín ni princess.
so a máa bẹ̀rẹ̀ láti ilẹ̀ òwúrọ̀ ní ọ̀tún Èkìtì olórí Odùduwà orúkọ tó máa ń pè ọba wọn nílẹ̀ wọn ọba wa yes òun ni Oòrè Ọ̀tún yes Oòrè Ọ̀tún orúkọ yìí nìkan la máa dárúkọ àlè máa dárúkọ àwọn bàbá tó wà lórí àpèrè gangan ẹ gbà mí láyè mi ní lè ṣe yẹn because tí n bá dárúkọ tí n bá mọ díẹ̀ tí mi ò dárúkọ àwọn tó kù mi fẹ́ káwọn bàbá mi tó kù kan bí mi sí mi báwa ní ayé ọmọ ẹ̀ mọ̀ dárúkọ mi o bẹ̀tí máa dárúkọ yé yín kí n bá mi gbà so lẹ́yìn Oòrè Ọ̀tún Èkìtì ìyẹn ló kan Adó Èkìtì yẹn ní Èwì Adó then lẹ́yìn ìgbà yẹn ló kan Ìjẹ̀rò Èkìtì Àjèrò then ó kan Ìkọ̀lé Èkìtì Ẹlẹ́kọ̀lé then Ìkẹrẹ́ Èkìtì Ògògà then Arábọ̀nkọ Èkìtì Alárámọ̀kọ Ìdó Èkìtì Olúdó Ọ̀ṣun Èkìtì Ọ̀wálósùn then wọ́n tẹ̀ tún máa ń kí wa náà wọ́n máa ń kí àwọn ọmọọba wáyé ọmọ ẹkùn ọmọ wa you know it's so funny to imagine pé ọmọ ẹkùn kẹ ọmọ ẹkùn bó iṣẹ́ ẹkùn lórí wa ni wọ́n ní because àwọn bàbá wa wọ́n lágbára bí ẹkùn ni yes wọ́n lágbára bí ẹkùn náà ti ń pè wọ́n ní ọmọ ẹkùn ẹkùn sẹ́mọ pẹ́kùn lórí gbogbo ẹranko erin gan lẹ́gbẹ̀ẹ́ ẹkùn because tẹ́kùn bá kó sí ní abẹ́ tó bá nawọ́ gan nǹkan tó kó sábẹ́ bí ọmú ẹ̀ ló nawọ́ gan erin máa wó lulẹ̀ ní gbì so ẹkùn lágbára wọn ti wá ń pè wá ní ọmọ ẹkùn ìyẹn àbámi ọmọ ẹkùn so nísìnyí a tún lọ sí ìlú Ìlàwẹ̀ Olúlàwẹ̀ then Ìkòrò náà wá ní Olúkòrò Ìfàkì Olúfàkì Ìtàpá yẹn ò jìnnà sí Ìkọ̀lé Èkìtì ìyẹn ní Ọwátàpá then Òmùò Olómùò then Òsì àìpé ẹni ní Olóòsì ṣìmọ̀ ìlú mẹ́ta lórúkọ rẹ̀ lọ́jọ́ra Òsì Ùsì àti Ùsín so Ùsì náà wá ní Olóòsì then Ùsín Olúsín Ẹ̀fọ̀n alàyè Ẹlẹ́fọ̀n then wá ní Ayédè Àtá then wọ́n tún ní Òkè Mẹ̀sí Onímẹ̀sí then ìlú Ìkòrò tí a mọ̀ pé Ìkòrò kan wà lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀rò ìkan wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀tún but Olúkòrò náà máa ń pè wọ́n Ìpotì ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá kúrò lẹ́yìn Ìjẹ̀rò tẹ́ bá lọ sọ́nà Mọ̀bà ìyẹn lọ́nà Ọ̀tún ìyẹn ni Olúpotì kò jìnnà sí Ìjẹ̀rò rárá Olúpotì nìyẹn ń jẹ́ then Ọ̀yẹ́ Èkìtì ìyẹn tẹ́ bá lọ sọ́nà Ìkọ̀lé wọ́n ní Ọlọ́yẹ́ Ìgbò ọmọ àsìkò ọ̀nà títù sí ṣe lásìkò yìí ń sìn òtútù máa ń mú gan-an lẹ́kìtì bó tútù ṣe mú l'Amẹ́ríkà tó mú London Ọlọ́run tó fẹ́ràn àwa náà ó tún transfer Ọ̀yẹ́ sọ́dọ̀ wa so because orí òkè ni Èkìtì wà so ìlú kan wà ńbẹ̀ tán pè ní ìlú Ọ̀yẹ́ Ọlọ́yẹ́ Ìgbò ọmọ adáná síkù etítù sí ọmọ síkù etítù kò á o because tó tútù ò bá ti mú lẹ́kìtì wọ́n ní àwọn ọlọ́yẹ́ wọn ní wọn tí ṣọdún Ọ̀yẹ́ Ìgbò so from there wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé àbálọ́yẹ́ yàwé àbálọ́yẹ́ ọmọ tètè ṣọdún rẹ kó já fẹ́fẹ́fẹ́ sí a o so ńgbà iná máa ń pè wọ́n ní Ọlọ́yẹ́ Ìgbò ọmọ adáná síkù etítù sí ìyẹn ní Ọ̀yẹ́ Èkìtì Èrìò yẹn o la máa kọ́kọ́ kàn lẹ́yìn tá a bá ti kúrò ní Iléṣà lẹ́yìn Ìtàwù rẹ̀ Èrìò ló kàn ká tó kan ara mọ́kọ èèyàn yẹn ni Elérìò Erímòpé ṣe rí Erímòpé yìí ìyẹn náà wà ní sáìdì ọ̀nà sáìdì Mọ̀bà Ọbáwù òun náà pé Erímòpé jẹ́ ní Ìlógbò Èkìtì ṣe rí Ìlógbò yìí
ó wà ní sáìdì ọ̀nà ìjẹ̀rò lẹ́yìn ìjẹ̀rò kò jìnnà sí wọ́n lè fẹsẹ̀ rìn wọ́n síra yẹn olúlógbò ṣe rí àìsẹ̀gbá yìí a máa kúrò ní ìkọ̀lé tá a bá ti kúrò ní ìkọ̀lé àwa yà sọ́nà ọ̀nà sàmọ̀ pé lẹ́yìn ìkọ̀lé ni àìsẹ̀gbá yẹn wà wọ́n máa ń pe orúkọ ọba wọn ní apalúsì iyè èkìtì ìyẹn ni oníyè ìsán wọ́n pè yẹn ní onísán then ìyìn èkìtì wọ́n pè wọ́n ní olúyìn then ẹ̀fọ̀n wọ́n pè wọ́n ní ẹlẹ́fọ̀n ayédè wọ́n pè yẹn ní àtá òkè mẹ̀sí wọ́n pè wọ́n ní ọwá mẹ̀sí then ìlọ́rọ̀ yìí wọ́n ní ní ọ̀tún ní mọ̀bà then wọ́n dẹ̀ ní ó dà kan tún ní ìjẹ̀rò ṣáìdì náà kò jìnnà síra bóyá máìlì mẹ́ta láyé àtijọ́ ẹsẹ̀ náà fi máa rìn síra wọn bẹ̀tí ń sìn ó dẹ̀ ti di pé mọ́tò ní o because àwọn ọmọ òde ìwòye òsèǹ tó fẹ́ ṣe wàhálà mọ́ bẹ̀tà sí láwọn àgbàlagbà tó ń fẹsẹ̀ rìn because exercise ló jẹ́ fún wa kẹ́ tó rí àwọn bàbá wa tó máa sanra nígbà ìgbà yẹn ó ṣọ̀wọ́n because nígbà tó bá fẹsẹ̀ rìn máìlì mẹ́ta lọ wọ́n á fẹsẹ̀ rìn padà báwo ló ṣe fẹ́ sanra wọn ní sanra ni wọ́n ṣe ń pẹ́ títí tá máa rí 200 láàrin wọn àwọn Èkìtì máa ń last gan wọ́n máa ń last irú bàbá mi sì my father was 120 ó tó di pé wọ́n lọ then màmá mi náà my mother is 110 náà ẹ bá rí tí wọ́n fẹsẹ̀ ní tí màmá mi bá ń sọ́bà máa ní ó ga o tó bá di next year màmá mi máa pé 110 wọ́n máa fẹsẹ̀ ní tí bá ń tẹ̀lé wọn lẹ́yìn báyìí màmá ké ni màá ní ẹ̀jẹ̀ jáwọ́ mọ́tò ẹ pé táàtì o wọ́n á ní òkè ó kù díẹ̀ ká débẹ̀ so àwọn ìlú mo tún fẹ́ sọ fún yín ní Ayégúnlẹ̀ yìí ó wà ní tá a bá kọjá Ìjẹ̀rò díẹ̀ Aláyégúnlẹ̀ là ń porúkọ bariyan Ùdó Fábọ́rọ̀ bàbá mi wọ́n máa ń pè létí wọn á ní Ùdó Fábọ́rọ̀ wọ́n lónìí kan tó máa ń kàn gbá ẹ̀ ní Ùdó Fábọ́rọ̀ òsì yàrá kéèlé ìkorò ìtàpá kéèlé ẹ̀fọn ìlúlele kéèrè Ìjẹ̀rò ọlùwà kéèrè lọ́dọ̀ tí àbá mi máa ń kọ́ báyìí ó máa ń fọ́nì sí ni yes it's like wọ́n múnú mi dùn gbà yẹn tí bá ti kọjá yè mí díẹ̀ ló bá rí mọ̀ pé mi ò tí tura ká máa ní bọ́ síbí ọmọ mi ò pé yá àjò kéèrè Ìjẹ̀rò ọlùwà kéèrè òsì akẹ̀kẹ́ kéèrè ẹ̀pẹ́ gbègbè kéèrè ó ní wọn kì í sọ sí wọn sọ wọn pé wọn sí wọn náà pé wọn lẹ́kùn gbègbè wọn sì yín o because it's like wọ́n fi ń bú wọn tó bá ní ó yá bọ́ síbí ká máa jà wọ́n máa fi máa ṣe àwàdà láàrin ara wọn but ń sì wọn pè wọ́n bẹ́ẹ̀ mọ́ so ìlú kan tó tún kù tí máa tún sọ fún yín ní ìlú méjì Ìdó Olújùdó mo ti sọ sílẹ̀ kan so Èkìtì pọ̀ gan is 171 ní gbogbo síríta ní lẹ́kìtì bẹ́ẹ̀ mélòó la fẹ́ rántí ó sì pọ̀ gan jaburata àwọn ilé tí mo mọ̀ pé ó jẹ́ ṣàṣàṣàṣà díẹ̀ nínú ẹ̀ gbogbo náà ló jẹ́ kókó tó jẹ́ kókó tó important láti sọ bẹ́ẹ̀ díẹ̀ tí mo rí lẹ́nìí láti mú wá fún yín wọ́n ní mo mú wá fún yín ṣe rí àwọn bàbá mi wọ̀nyẹn wọ́n sòjọ́njọ́ ní ayẹyẹ kan bá kan wọ́n sọ báyìí kàn gbáríyẹ tàbí kàn wọ́n agbádá kan ti kóṣẹ́ sí láyà kan ti kóṣẹ́ sí lẹ́yìn kan kóṣẹ́ sí àpò rẹ̀ láká ọ̀tún àti láká òsì àtàbí kankan àti kóṣẹ́ sí lẹ́yìn àpò kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bẹ́ẹ̀ kàn tọ́ ọ̀pọ̀ kan bá lọ sóde àmóbì sí àmórógbó sí ní abalẹ̀ ìjorógbó torógbó yẹn ó máa ń dá fún ọ̀nà fún ó máa ń jẹ́ kí ohun wọn kó ṣe ṣámṣámṣám so tán bá ní àwọn bàbá mi yé ti pé kéèyàn máa po kẹ̀lẹ̀bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ bàbá ká ìjẹba yà jorógbó kọ̀ọ̀kan jọ̀nà fún rẹ́kẹ́ là so ìyẹn náà máa ń jorógbó fún wọn àwọn bàbá mi ò láti kéèyàn ó pọ kẹ̀lẹ̀bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tàbí kéèyàn ó tútọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn á lu ẹni yẹn alùbọ́lẹ̀ ní wọn kọ́ kóra rẹ kó lẹ́gbẹ̀ẹ́ mi kájọ pọ̀tọ́ kiri bẹ́ẹ̀ ni so àwọn bàbá mi yẹn wọ́n so wà so good
and then wọ́n dẹ̀ jẹ́ bàbá tó yẹ pé wọ́n fẹ́ràn ọmọ wọn. Kò sí gbogbo ọba tó wà nílé Èkìtì pátápátá tí ọmọ wọn ò ṣe oríire. Àwọn ọmọ wọn wà l'Amẹ́ríkà, London, Germany, káàkiri Canada bẹ́yẹn, because bàbá tó dá wọn kàn mú aṣọ kan tó kù sí ìdí wọn kàn fi gbọ́tọ̀ ọmọ wọn. Ẹlòmíì á lọ sóko á lọ kọbè. Àwọn ará àwọn akọ́dà lọ pé kán lọ kọbè, àwọn ọba ò kí ń kọbè o. Àwọn ará akọ́dà lọ kó lọ kọ ebè. Owó tó bá rí bẹ̀ wọ́n á mi sọ pé wọ́n fi tọ́ ọmọ wọn kọ́ ọmọ wọn ṣoríire. Wọ́n lè máa rí lawyers, doctors, lọ́yà Àlùkò, lọ́yà Ògúnlẹ́yẹ, lọ́yà Ẹlẹ́gbẹ́lẹ́yẹ, dókítà Ẹlẹ́gbẹ́lẹ́yẹ, dókítà ẹ̀fọ́ àríbẹ̀yẹ, doctors, nurses, gbogbo Èkìtì ni. I'm proud. Àwọn bàbá wa mú wa proud, àwọn náà mú wọn proud because they take good care of us. Wọ́n mọ̀ pé ọjọ́ ọ̀la wọn ni wá, yes, and then wọ́n dẹ̀ tọ́jú wa. We really appreciate you, Daddy. We honor you and we love you. So ẹ̀yin bàbá mi, ọ̀rọ̀ tí màá sọ nípa yín lè ní tó bá dẹ̀ tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, àwa kúrò ní Èkìtì torí mo ti lọ sí Ìkọ̀lé Èkìtì lẹ́ni, mo ti lọ sọ́tún Èkìtì lẹ́ni, mo ti yà kí Àbámi Olóòrè, mo ti yà kí Àbámi Ajérò, mo ti yà kí Àbámi Ẹlẹ́kọ̀lé, mo yà kí Àbámi Adó Èkìtì èmi Adó, mo ti yà kí mo ti kí Kété ọba kátọ́kátá ọ̀dọ̀ rẹ̀ ni mo ti yà lóní òkè jẹ yẹmí o. So tó bá dẹ̀ dọjọ́ kẹjọ lágbára Ọlọ́run, à ń lọ sí ilẹ̀ Ọ̀yọ́. Tá bá kúrò nílé Ọ̀yọ́, à ń lọ sí ilẹ̀ Ọ̀ṣun. Tá bá kúrò lọ́ṣun, à ń lọ sí Lagos State, ìyẹn ní ìlú Èkó Akété, Arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ, àwọn mídẹ̀mídẹ̀, à ń bọ̀ lọ́dọ̀ wọn náà. Then a máa dé Kwara, a máa dé Kogi gan sef, a máa dé Kogi State, a máa dé Calabar, ìyẹn Cross River, torí wọ́n ní ọmọ Odùduwà náà ní Calabar State. So gbogbo ilẹ̀ Odùduwà pátápátá òun la máa. A máa dógùn State náà, àwọn ọmọ Ìjẹ̀bú, àwọn ọmọ Alárẹ̀, àwọn oníkọ́kọ́rẹ́. Kẹsọ ìkọ́kọ́rẹ́ sílẹ̀ fún mi dè ní o, tí n bá ti mọ̀ lọ́dọ̀ yín màá jẹ́ kẹ́ gbọ́. Ẹ̀yin Ọ̀yọ́, kẹ́ bá mi wá àmàlà àti gbẹ̀gìrì àti ewédú kẹ́ fi sílẹ̀ dè mí, àtẹ̀kọ́ kẹ́ fi sílẹ̀ dè mí, mò ń bọ̀. Ẹ̀yin Ọ̀ṣun náà, kẹ́ bá ń wá yan gan lẹ̀ o. Ẹ bá wọn níta olówó kan, ẹ bá mi wẹ́kọ̀ ìta olówó kan àtàkàrà kẹ́ bá ń fi ilẹ̀, ìyẹn ní Òṣogbo nìyẹn o. Then ní Ilé Ifẹ̀, kábíyèsí o, bàbá mi o, mo fẹ́ kí bàbá mi, ẹ má bínú pé mi ò kọ́kọ́ sọ ilé ìsíwájú because Èkìtì la kọ́kọ́ lọ lénìí. Ètò Èkìtì là ń ṣe lọ́wọ́ ní ètò Good Morning Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ gbogbo orúkọ aládé wọ̀nyí, mo fẹ́ fi kí bàbá mi ní ààfin Àdìmúlà Ọọ̀ni of Ifẹ̀. Yes, mo fẹ́ kí wọn because wọ́n ṣe àwọn nǹkan méjì kọjá. Wọ́n ṣe kan lọ́wọ́lọ́wọ́ nsìn, wọ́n ṣe Ifẹ̀ Day lọ́wọ́ nsìn, but ní àìpẹ́ yìí, nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni wọ́n pé ọdún 7 lórí oyè tí wọ́n ti gun àpèrè bàbá wọn. Ẹ rí i pé bàbá wa ń try gan. We really appreciate you, Daddy. We honor you and we love you too. Keep it up. You are doing good. You are doing good. You are doing great. In fact, you really surprise everybody because kò sẹ́ni tó máa débẹ̀ yẹn tí ò ní jẹ, tí ò ní mu. Kò tí ì sẹ́ bó gbàgbẹ́ gan pàápàá tó bá délé Ọ̀ọ̀ni, wàá já àwẹ̀ yẹn nígbà tó bá rà àwọn tó dé fìlà gogoro tí wọ́n gbọ́n gbóríṣiríṣi kọjá. Bàbá dáríjì mi o, mi ò mọ tí mò ń ṣe, dáríjì mi, dákun jẹ́ kí n bá bàbá jẹun níbí báyìí. Ìbẹ̀rẹ̀ làwọn èèyàn ti máa já. You can't hold it, I'm telling you. There's nothing you can do. You have to eat because oríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ ló wà ńbẹ̀. Ìyẹn ẹ̀fọ́ Èkìtì, oh my God, gbogbo ẹ̀ ló ń kọjá lọ́tùn lósì. Àwọn ìbìrìpò Ìjẹ̀bú wà ńbẹ̀, ìkọ́kọrẹ́ wà ńbẹ̀. Kò sí kan tó wá délé Ifẹ̀ tó rí ní ààfin bàbá mi Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ṣe ọdún yẹn gan, inú wọn dùn. Mo wá gba àdúrà. Àwọn olórí mi náà, mo rí wọn bí wọ́n ṣe ń dá gọ̀jọ́ tí gbogbo wọn work majestically. Olórí mi, Portable Mama, you look so good even though you are not around. We miss you, but next year bóyá máa bá wa wà ń bẹ̀.
olórí Tọ́pẹ́, olórí Mariam, olórí Tóbi Cinderella ọmọ tán síbẹ̀ egbin girl. Yes, we love you, we love all of you. Àti ọmọọba Adérónkẹ́, oh my God, the gorgeous lady, we love you, we love everyone. Àti àwọn àgbààgbà tó wà ń bẹ̀, ẹ kú ọdún ọ̀run tán ni o, ẹ̀yin ọba lúfẹ̀, gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ pátápátá, àwọn olóyè, mo kí yín ẹ kú ọdún, ẹ dẹ̀ kú ìtọ́jú bàbá. That was so good. Ẹ ṣé gan ni o, Ọlọ́run á jẹ́ kí bàbá pẹ́ fún wa o, bàbá pẹ́ títí abẹ́rẹ́ adì ìkẹrẹ adì ọkìn ni o, bàtà pẹ́ lẹ́sẹ̀ wọn á bá wa pẹ́ bí àwọn àgbà òwúrọ̀. Yes, wọn á bá wa jẹ bí àwọn àgbà òwúrọ̀, wọn á ṣe bàbá fún wa pẹ́ títí o, a ní rí wọn sá, àwọn náà ní rí wa sá, àwa ọmọ wọn náà a máa dé bá wọn láyọ̀ àtàlàáfíà. Wọn ní gbé kankan sínú gbogbo wa, gbogbo ọmọ tó tara wọn jáde àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, bàbá ò ní gbé wọn sí o, a máa pẹ́ fúnra wa ní lẹ́nìí, ibi tí máa mú àdàgbà ètò ẹ̀ tí máa mú rọ̀ sí ni. Nǹkan tá à ń ṣe lọ́wọ́ sí ni good morning Yorùbá. Ẹ̀yin bàbá mi àti ìyá mi nílẹ̀ káàárọ̀ òjíire, good morning Yorùbá ni a mú àwọn ìṣítí èdè wá fún yín tó ń lọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ aláwọ̀ funfun, a mú wá fún yín kẹ́ lè mọ àwọn nǹkan tó ń kọjá lọ láàárín wa tó jẹ́ pé ẹ̀yin ò fi bẹ́ẹ̀ ní àǹfààní láti mọ̀, ṣùgbọ́n lórí ètò yìí a ó máa fi tó yín létí nígbà kọ̀ọ̀kan àwọn nǹkan tó bá ń lọ nílẹ̀ aláwọ̀ funfun jákèjádò. Ọjọ́ sátidé la máa ń ṣe kíní yìí ní aago 9 nílẹ̀ aláwọ̀ funfun, ní aago 3 nílẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ dá sétò, ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ayélujára, lórí afẹ́fẹ́, ìyẹn lórí ímeèlì wa, ẹ kẹ́ kọ̀wé sí wa lórí jolayemi120 tàbí yemijola@yemijola, kẹ́kàn sí wa, a máa retí yín. Ẹ jẹ́ kọ́mẹ̀ntì o, ṣé àwọn gbogbo nǹkan tí mò ń ṣe a lè rí kan bẹ̀ tó yẹ pé mo jump àmì tí mo miss ẹ̀ tí mi ò dárúkọ, bẹ̀tẹ̀ bá rán mi létí màá fi kún ní the next Saturday. Àpáńdà a máa tún lọ sékìtì o, wọ́n ní mi ti ṣe kan báyìí. Ẹ jẹ́ bá mi comment, ẹ bá mi share, ẹ bá mi subscribe, ẹ bá mi view ẹ̀, ó yá ẹ bá mi hit ẹ̀ notification button, ó yá hit ẹ̀, ẹ jẹ́ ẹ bá mi sọ dìde. Ẹ̀yin ọmọ Èkìtì kété, ẹ bá mi mọ́ sí o, mi ò tí ì rọ́wọ́ yín o, ṣé ń bá mi jà ní? Ẹ mọ̀ mọ̀ bínú sọmọ yín o, èmi àbórin, èmi ẹ̀gbọ́n rin, èmi sísítà rin, èmi ọmọ ọba yín, ó yá ẹ bá mi fọwọ́ sí o. Ẹ ṣé mo dúpẹ́. Níwò yìí ọjọ́ mẹ́jọ ká tún ríra wa láyọ̀ àtàlàáfíà. Ire o.